jíjí tí mo jí lówùúrọ̀ yìí orin ayọ̀ ló bá mi jí. Ó dilé onítèmi àtàtà, ọlọ́lá jùlọ, ọmọ kan bí ẹgbàágbèje, akíkanjú akọrin, ọmọkùnláwọ̀, Olúwadámiláre Àbáyọ̀mí, Àní Babalọ́run aka Lukamigthy the singer, ọmọ ológo dídán, ìmúlẹ̀fẹ̀mùsí records, ọmọ Shawonjo Òkòtó ní ìpínlẹ̀ Ògùn tiwa. Happy birthday to you, long may you live to reign o. Ọjọ́ ìbí rẹ kò ní dọjọ́ ikú fún ẹ láéláé. Every 27th of February is your birthday. Òní mọ̀ níra o. Ó ti ṣe ti COVID-19 pandemic lockdown oyege endsars kò gbé ẹ lọ. Sim block tòun ti NIN ó survive ẹ̀. Naira scarcity lélẹ́yìí ó ti di dandan kó ṣàṣeyọrí ni. Ní gbogbo ìgbà ṣá máa dúpẹ́ Olódùmarè ọba tó dá ẹ ní. Lukamigthy the singer, ìwọ lọmọ ogun ọlá tó níbiyọ̀ tí ò ń jọ́kọ̀ ó sinmi. Tòjó ń bí àbàjá jẹ́jẹ̀jẹ́, ìmí ẹ̀ràn yẹlé, ìkòkò ẹ̀ yẹ̀bá ògiri. Ẹ̀yin lọ́mọ àbàtà bútú, ojú ọlọ́run òwú kókó. Ìbí bàbá tiẹ̀ lọ́mọ ọ̀nà tó mú tòótọ́, aṣọ láṣẹ bora. Ọkọ mi, aná orí ẹ̀ ń ná bì, àbígi okòso fọ́nlá tán ìbí. Àbígi okòso tẹrù fáyàbá lọ́gbọ̀ọ́gba. Ó ń jì lóko bàbá àdùbí, àbí oko ìjùmọ̀rin kẹsẹ̀. Ọmọ Olúkúnlé Àlàmú ìjà jágbó ẹ̀ má rówó rọṣẹ́. Tí gbangba ojú ẹ̀ tó dá ṣòkòtò tó gbẹ́gbẹ́ sí yàrá tó dàbí ń pé bàbá aṣọ. Bàbá tiyín lọmọ ilé tí orò ajíṣe bí ọba lóko. Ẹ̀yin lọmọ ògbóhùn orò wá níborí. Ẹ̀yin lọmọ òtútù bí òsì tó tilé Ifẹ̀ wá jọba. Ọmọ òrokoroko gbọ́wọ́ fújà lébèbè. Olúwadámiláre Àbáyọ̀mí, ìwọ lọmọ Shawonjo Òkòtó tó ní gẹ̀gẹ̀ àjíkí. Ọmọ ajíbóògùn sọ̀rọ̀, ìwọ lọmọ agídíyọkùn alágbára bí àdá ọ̀lẹ. Ọmọ ọ̀dọ̀fin èpè òjà, ijó ìpéjà lọ́dọ̀fin, tẹrú tọmọ ló kó lọ. Bàbá tí ń lọmọ à ń wúre lẹ́yìn kùlé àgbò ń jẹ́. Ẹ̀yin lọmọ adúró ṣákí lẹ́bàá odò, ìwọ lọmọ ìmáṣàyé ajàgìdì àgbò. Iṣẹ́ mo rán kò tára rẹ, ìbátárà rẹ ni ìbágbó teburu teburu, ìbágbó tágìrì tágìrì wàìwàì. Ẹ̀yin lọmọ oúnjà lóko àdàbà ńlá, ọmọ ògbórí àbà dóògùn lẹ̀. Ọmọ aríbí ó má ṣe, ajàgìdì àgbò má ṣe, ìwà lẹ́yìn lọ́la. Lukamigthy ọmọ ológo 12G, ẹ̀yin lọmọ Ọ̀yọ́ lóògùn wà, igi lásán lára oko bọ. Ó bá ń gbóhùn ẹnu mi, èmi Oluwajuwonlo, akíkanjú ọmọ èyí tí ń forí ewì sọ̀rọ̀ fún aráyé